ṣẹ̀kẹ̀rẹ̀ kíròdé ìbànújẹ́ o ṣẹ̀kẹ̀rẹ̀ TV. ìtàn rẹ o. ìtàn rẹ o. bọ́mọdé ò bá tàn yóò bá rọ́bà. bọ́mọdé ò bá tàn. What is abomination? We lost them here. Ó láti jẹ́ pé ti dàrú báwo ṣàyẹn lójú. ìtàn rẹ o. àrọ́bá tẹ̀sí rí yẹn bàbá ìtàn. Lọ́wọ́ Samu yẹn. Nǹkan tó sọ ní onímọ̀kù ọmọ mọ́ni bá bẹ̀ni ẹ̀bọ̀rà. Àṣẹ̀yìnwá àṣẹ. ṣe yóò dìtàn lọ́la o. mo lóhun àfoníṣe yóò dìtàn lọ́la o. ìtàn ọmọ ní òye ni ó dàrọ́ bá. ìtàn ni ó lówe ni ó dìlù akídìgbò ó dàrọ́ bá. And the spirit demanded balance. àrọ́bá tẹ̀sí rí yẹn òun ni bàbá ìtàn. ìtàn rẹ o. ìtàn rẹ o. Èyí ni ìbànújẹ́ tí ń dàpọ̀ máa yọ an elder must die. Save the child. Try. ìtàn rẹ o. àrọ́bá tẹ̀sí rí yẹn bàbá ìtàn ni. bọ́mọdé ò bá tàn bàbá àrọ́bá. ohun àfoníṣe yóò dìtàn lọ́la o. mo lóhun àfoníṣe yóò dìtàn lọ́la o. ìtàn ọmọ ní òye ni ó dàrọ́ bá. ìtàn ni ó lówe ni ó dìlù akídìgbò ó dàrọ́ bá. bọ́mọdé ò bá tàn yóò bá àrọ́bá. àrọ́bá tẹ̀sí rí yẹn òun ni bàbá ìtàn.